tó bá jẹ́ pé àwa náà jẹ́ abiyamọ gidi pé a fẹ́ ra ayé gbé fún àwọn tó ń bọ̀ lẹ́yìn wa, we must support Yoruba nation. Ọ̀nà àbáyọ kan ní orílẹ̀-èdè wa. Dining and whining with Fulani will continue in reduce the Yoruba land, reduce Yoruba population. Dining and wine with Fulani people, leaders, they will continue kidnap the Yorubas. Baba Brigadier General Kunle Togun, only they have surrounded the Yoruba land with arms. Baba Okaro. Ìjẹta ni mo ní mò ń gbọ́ pé wọ́n ní bọ́ ìtàn mú ìyẹn ní ọlá yìí. Pé inú igbó Ògùn state ló wà ọ̀tọ́ ti ń béèrè 100 million lọ́wọ́ Yorùbá with 2 kẹ̀kẹ́ nàpẹ́. That 100 million kì í ṣe pé wọ́n máa pín. The Nigeria government know, the DSS know, SS know, Nigeria police know, Nigeria army know pé tí wọ́n bá gba 100 million yẹn ó lè jẹ́ 20 or 30 million na máa pín bẹ́ẹ̀. The remaining 70 million wọ́n máa fi ra ìbọn ra ọta ni, because they want to finish the Yorubas. So and the Nigeria government want us to fold our hand. Come on, power be any better. No, Yoruba, this is time for us to face our enemy. Yoruba, this is time for us to fight back. This is time for the Yorubas to condemn living together with Fulani. We are not one. Tẹ́bá ní ẹranko ni wọ́n wá ní yes. Ìran ẹranko ló máa ń jẹ koríko pé àwa ní koríko tó ń jẹ. This time around Yoruba elders, ẹ fi ti ọmọ Yorùbá ṣáájú. Afẹ́nifẹ́re ò ní ìrànlọ́wọ́ kan tó fẹ́ ṣe fọ́mọ Yorùbá. Wọ́n kó wa sínú ìgbèkùn ni. Gani Adams, bóyá àwọn Afẹ́nifẹ́re ló dẹ̀ kó Gani Adams lọ́kàn jẹ. If you do it, wọ́n dẹ̀ mọ̀ pé Gani like owó. Bóyá opportunity tán nìyẹn tán fi wọlé sí Gani Adams lára. Maybe that opportunity nání tó fún wọn ní access láti wọlé sí Gani Adams lára. Tí Gani Adams ti dẹrù wọ, tí Gani Adams ti bá wọn pariwo restructuring, constitutional amendment, through federalism, state police, that he know that he cannot work. So this is time for us to reject Afenifere. Ṣé gbọ́ mi? Bẹ́ẹ̀ nìyàn bá ń bólówó rìn tí ayé ò bá yí padà. Téèyàn bá bólówó rìn tí ò lè ra blọ́ọ̀kù, tí ò nílé ẹyẹ, it is better kó kúkú dúró lára rẹ̀. Bó bá fi olówó yẹn lẹ̀, ìyà ò lè jẹ́. Àwọn Afẹ́nifẹ́re today òní, they are not Afẹ́nifẹ́re, they are Afẹ́nifẹ́bes. They are not ready to serve the Yoruba people. They are not ready. Tí mo ń sọ mo ní tí ń bá lórí ọ̀fẹ́ ìjọ tí máa ti tún bá wọn níbi tí wọ́n máa ń dúró tí wọ́n bá ti pọ̀, màá ṣe short video, màá ní kẹ́ máa wò wọ́n. Ẹ rò pé bí ọjà Kano náà wà ní. They are not in ọjà Kano. They are in Yoruba land. Do whatever they like. Ẹ jẹ́ kí n tó máa lọ, àtúpàdé yóò dára fún yín. Àtúnwọnú méjì kan lọ. Ẹ má gbàgbé, àwa ti bẹ̀rẹ̀ òkú ìyá wa lénìí ní Adó Èkìtì, ní Èkìtì state. We are expecting our people. Ẹ má jẹ́ kẹ́nikẹ́ni ó dẹ́rù bà yín. Ilẹ̀ yìí belong to our forefathers. Bola Ahmed Tinubu, Aṣíwájú Bola Ahmed Tinubu is one of the Yoruba's elders. Èmi mọ̀ pé kò lè nìkan wá kó bọn kan wá máa pa wá lẹ́kìtì. Èmi ní mọ̀ pé kò lè nìkan kó bọn kan wá máa gbẹ̀mí ọmọ Yorùbá. Lẹ́nu ọjọ́ mẹ́ta ni mo gbọ́ pé bàbá gan ò sí nínú àwọn Afẹ́nifẹ́re. Àwọn Afẹ́nifẹ́re ló àtàṣe ara wọn mọ́ because of money. But we must say the truth. The majority of them did not play the role of a father. So it is better we neglect them. Àwọn tó bá rí wa ní kẹjẹ kárí. Yorùbá gbẹ́dọ̀ ní òmìnira.
Yorùbá gbọ́dọ̀ ní ìfọ̀kànbalẹ̀ èyí tá a sá kúbẹ́kúbẹ́ ó tó Yorùbá àkókò rèé láti dojú ìjà kọ àwọn ọ̀tá wa tí wọ́n bá sọ fún yín pé don't take law into your hand ṣé òyìnbó yẹ kọ́ rẹ̀ tì bí àwọn ọlọ́pàá ṣe máa sọ fún wa nìyẹn don't take law into your hand ẹ bi wọ́n léèrè ṣé Fúlàní ò take law into the hand tó fẹ́ pa ìran Yorùbá bẹ́ẹ̀ nípa náà don't take law into your hand ṣé Fúlàní tán kidnap ọmọ Yorùbá tí wọ́n fi ìbọn dábìrà sí ìdí ọmọ Yorùbá ṣé wọ́n take law into their hand Yorùbá youth tí Afẹ́nifẹ́re bá sọ pé torí pé they see that you are bold wọ́n máa ní kẹ́ wá jọyìn Afẹ́nifẹ́re wọ́n fẹ́ báyìí lórúkọ jẹ́ ni o wọ́n fẹ́ báyìí lórúkọ jẹ́ ni Afẹ́nifẹ́re wọ́n ń ṣe Afẹ́nifẹ́re mọ́ this Afẹ́nifẹ́re is not Afẹ́nifẹ́re that Baba Awólọ́wọ̀ dálẹ̀ this correct Afẹ́nifẹ́re is Afẹ́nifẹ́re that dining and whining with enemy of Yorùbá mo pòwe kan lánàá pé ọ̀rẹ́ ọ̀tá mi náà ni ọ̀pọ̀ ní pé kò yí o èmi àti ìwọ́jọ jẹ́ ọ̀rẹ́ ó dẹ̀ mọ̀ pé ẹni ó ń lé ikú sí mi pé ọ̀tá mi ni ẹni yẹ gangan ló wá lọ mú ní ọ̀rẹ́ it is better that I run away for you ọ̀ kí ọ̀rọ̀ mi àti ẹ di ẹni yára lògùn ń pè torí ọ̀rẹ́ ọ̀tá mi náà ni Afẹ́nifẹ́re ń bá Fúlàní ṣe ọ̀rẹ́ wọ́n dẹ̀ mọ̀ pé Fúlàní ń pa ọmọ Yorùbá lójoojúmọ́ wọ́n kidnap wa lójoojúmọ́ ẹjá wa béèrè lọ́wọ́ ìjọba Nàìjíríà ká béèrè lọ́wọ́ Afẹ́nifẹ́re bóyá àwa la ò gbọ́ torí pé àwa ò ní tẹlifíṣàn lé ọmọ Yorùbá ẹ máa gbọ́ mi o ìbéèrè tá a máa béèrè rèé kán wá sọ fún wa ọmọ Fúlàní mélòó ní Yorùbá ti kidnap wọ́n ti pọ̀ tó ní ilẹ̀ Yorùbá tán ní pé ń lágbájá o ọmọ Yorùbá ti kidnap wọn wá ń béèrè ransom lọ́wọ́ wọn àbí káwa náà bẹ̀rẹ̀ sí kidnap wọn ni kó ọ̀rọ̀ wa yẹ wájọ kójọ wá wà level bọ́n ṣe kidnap wa káwa náà máa kidnap wọn but n tí àwa fẹ́ ju kọjá kidnapping lọ we don't want to kidnap anybody we need final solution to stop the kidnapping we need final solution that will not give the Fulani access to our land. Olá fi sọ wípé we Yorùbás we need total freedom. Total freedom. Mo kọjá lọ́dọ̀ lára àwọn ọlọ́pàá kan ní Fàkì lánàá ohun tó ń sọ ó dàbí kékeré páàkì kí n lọ bá wọn pé sẹ́yìn náà mọ̀ pé orílẹ̀-èdè ti kú. Ìyẹn ń sọ wípé iṣẹ́ ọlọ́pàá táwọn bàbá ìgbà yẹ tó ń ṣe tó fi ṣe nílé pé ṣé iṣẹ́ ọlọ́pàá iná ló máa ṣe báyìí tó máa fi lówó lọ́wọ́ àfi kóhun tètè wá kóhun rẹ̀ ṣẹ̀ o ẹ̀ wá ní kó dọ̀la kí irú ọlọ́pàá bẹ̀ kó rí olè kó má jà torí wípé Nàìjíríà ò lè work everybody know Bọ́lá Ahmed mọ̀ it is because Baba want to become a president wọ́n dẹ̀ the president yìí sìn ojú wọn ti ń rí this is time for the Yoruba to say bye bye to Nigeria we must reject that name that is the only solution. Òun ló lè mú ogun à ń jínigbé ló lè mú kù ogun Fúlàní ń ṣe bó ṣe wù wọ́n lórí ilẹ̀ wa wọ́n wọko wa wọ́n ń kọ́ ẹran jẹko ohun tó lè dínkù nìyẹn fídíò kan wà lọ́wọ́ mi ń bí báyìí tí wọ́n ní pé tí wọ́n bá ti ń fẹ́ràn jókòó wọ́n á jókòó tì ní tí olóko bá ṣe wọ́nranwọ̀nran wọ́n á ní ká má pa á ní sísẹ̀mù tó tún gbédé wọ́n wá di olóko yẹmọ́gi wọ́n wá nà dáadáa nígbà tí ẹran wọn bá jẹun tó wáyé tó wọ́n wá túlẹ̀ tí ò sí nǹkan tó máa ṣẹlẹ̀ in Yorùbá land the only thing that can stop it ni pé kóníkálukú lọ́ọ́ máa jórúkọ bàbá ẹ̀ we Yorùbás we must reject that name called Nigeria ilé ikú ni ilé àrùn ni ilé àṣetì ni ilé kéènìyàn lé kó má bàa ní Nàìjíríà ìlú kéènìyàn má rí ògo rẹ̀ lónìí ní Nàìjíríà orúkọ yẹn ni o orúkọ yẹn tá a gbèrú olómú ayé Yorùbá dúró lójú kan bí omi adágún this time around we must say no to that name called Nigeria again we need total freedom the Yoruba nation total freedom for all the Yoruba ADG tẹ́ bá ti ń gbọ́ wọn ẹ ti mọ̀ àwọn tó fẹ́ràn wa Bíbélì gan sọ pé nínú ìṣe wọn àti ìwà wọn lẹ máa fi mọ̀ wọ́n
àwa ti lórí ọ̀fẹ́ láti bá OPC kan sọ̀rọ̀ lénìí ohun tó ń tú jáde síta mo lanu lẹ́ni tó ń tú ta mo lanu lẹ́ni mo wá bí léèrè pé ṣé lóòótọ́ ni Gani Adams jà fún Yorùbá oníbàbá àbẹ̀ ń jà fún àpò ara ẹ̀. àkókò rẹ̀ fún ọ̀nà Yorùbá láti dìde ojú ọ̀pọ̀lọpọ̀ wa ti là àti rí pé Fúlàní wọn ò ní èrò rere fún wa à ń sọ fún yín náà kẹ́lẹ̀ mọ́ náà pé Afẹ́nifẹ́re ò ní èrò rere fún wa don't depend on Afẹ́nifẹ́re don't ever depend on OPC let us depend on ourselves ká dìde èrè ìdí tá a fi ń pariwo pé rálì wa tó ń bọ̀ ẹ jẹ́ kí gbogbo wa ẹni tó bá mọ̀ pé ìyà òun ò wálé ayé wa jẹ̀yà pé ìyà kì í ṣomi ọbẹ̀ bàbá má jẹ́ ń jìyà ẹni tó bá mọ̀ pé lóòótọ́ lánàá la dìbò 10,000 tá a dìbò síbẹ̀ tó di ogun sínú ayé wa lẹ́nu pé ẹ̀ẹ̀kan náà la àtànibásùn bá ń mọ we must not allow this politician again láti tàn wá again you will stand up for your freedom the total freedom for the Yoruba race God will honour you ẹ má gbàgbé ẹ bá mi subscribe sórí YouTube Baba Ekiti TV YouTube channel and we need your support. Only thank for the new English sir. As for me, no Berusk or She Baba mi. We must know Berus. There's nothing like a Berus for the Yoruba race. Àwa la máa borí torí ilẹ̀ wa la wà. Àwa la lọ́lọ́run ọba mi ló fún ní ilẹ̀ yìí. Support me. God will honour you. We need your support and we need your honour. Baba Ekiti YouTube channel ẹ follow wa. Ohun táwa gbé dání ní orílẹ̀-èdè Yorùbá pọ́nbélé o lè rí Baba Ekiti àfáà kan ṣojú bọ̀m̀bọ̀ àfáà kan ṣe báyìí kò kàn mí torí àìnú wọ́n ní tí ìpìlẹ̀ bá bàjẹ́ kí ni olódodo yóò ṣe ìpìlẹ̀ wa ti wọ́ láti 1914 tí ìpìlẹ̀ ṣe bá dúró dáadáa gbogbo kátìkàtì tó ń lọ nígboro yẹ kò ní í sí tí Yorùbá ò bá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè àti ìrí nǹkan kan o ṣe mọ̀ pé olóyè Ìgbòho sọ lánàá àná tí mò ń sọ kì í ṣe àná ọjọ́ Tuesday pé tí a bá gbára wa rìhásà làwọn ará bíbá yìí sì ń ṣe ẹ má jẹ́ ó dìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí háàtì fíìmù fún wa tẹ́nìyàn máa sùn tádédé lajú sí àjùlé ọ̀run yóò dára fún wa o àkókò tí Yorùbá yóò kọ̀yà fúnra wọn rèé Yorùbá dìde kọ̀yà àwa tá a wà ń lé ẹ̀já dìde ká kọ̀yà ká jáde nígbà tí wọ́n bá ti pé ìpè fúnra lè wa ká dìde gẹ́gẹ́ bí ojúlówó ọmọ ọkọ gẹ́gẹ́ bí ẹni tó mọ̀ pé ìkáwọ́ ò lásọ tẹnitẹni àti wá mọ̀ nísinsìnyí pé ọ̀gẹ̀dẹ̀ Yorùbá kì í ṣe pé ó ń pọ́n ó ń bàjẹ́ ni àdẹ̀gbẹ́dọ̀jẹ́ ó bàjẹ́ tán ayé wà ní ìkóríta tá a sì lè ṣe túnṣe that we can still amend the situation until we reject Afenifere because Afenifere want to use Yorùbá to be making money wọ́n fẹ́ máa lo Yorùbá láti máa kò láàbò pẹ̀lú ìjọba tó bá wà lórílẹ̀‐èdè Nàìjíríà èrè ìdí tí àwọn ò fi fọwọ́ sí kí ìran Yorùbá ó dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀‐èdè pé ògo tó bọ́nù lọ́wọ́ àwọn bàbá wa ní 1914 kágbà padà we must say no to them gẹ́gẹ́ bí ojúlówó ọmọ Yorùbá kò máa sí ní tó dàbí òmìnira wa ẹ̀já àjọ dìde kájọ ṣe wọ́n ní àgbájọ ọwọ́ la fi ń sọ̀yà àjòjì ọwọ́ kan kò gbẹ́rù dòrí ká ṣera wa lóṣooṣù ọwọ́ kí ìran Fúlàní má bàa sọ Yorùbá di ẹni àná kágbára wa bẹ́ẹ̀ ló dẹ̀ máa rí Ọlọ́run á fún wa ṣe ojú òde ní tìyín ẹ ṣé gan gbogbo ẹ̀yin tẹ́ wà lọ́nà tẹ́ ń bọ̀ lágbára Ọlọ́run ọkọ̀ yín ò ní forí sọgi ọmọ rẹ náà ló máa gbẹ̀yìn gbogbo wa bẹ́ẹ̀ ni àní kú fọ̀tayọ̀ ilé wa ò ní di ilé onílé ọ̀nà wa ò ní dọ̀nà ọlọ́nà lágbára Olódùmarè àgbàrá yìí fòkòtò ilé ayé yín ò ní fò